ọ̀rọ̀ ẹni tí yóò di ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí National Union Road Transport Workers NURTW ó mà ti ń fojoojúmọ́ lè sí báyìí o, tó sì jẹ́ pé bójúmọ́ kan ṣe mọ́ ìní ogun dìde sí alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó tẹ́ àná Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tó pè yàn mọ̀ sí MC Oluomo nítorí pé àwọn kan wọn kò fẹ́ kó di ààrẹ náà, tó sì jẹ́ pé ìdájọ́ ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ industrial court láìpẹ́ yìí ó tún ti fẹ́ fọ́ gbogbo ọ̀rọ̀ lójú pọ̀. Ẹ rántí pé lẹ́yìn tí MC Oluomo tó ti fi ipò alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó sílẹ̀, ìrètí tí àti gbogbo àwọn ọmọ alátìlẹ́yìn ẹ̀ ni pé òní yóò di ààrẹ ẹgbẹ́ NURTW nítorí pé wọ́n ti yọ ààrẹ ẹgbẹ́ náà Alhaji Yasin Baruwa kúrò nípò. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ máa gbọ́ náà mí yọ lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 tá a wà yìí, nígbà tí onídàájọ́ O.O. Yewumi ti ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ tó máa gbé ìdájọ́ kalẹ̀ wípé bí wọ́n ṣe yọ Alhaji Yasin Baruwa ní ipò alága ààrẹ ẹgbẹ́ NURTW kò bófin mu rárá, tó sì ní kí wọ́n dá ọkùnrin náà padà. Níṣe ni ọ̀rọ̀ yìí inú máa bomi tútù sí MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́kàn, tí wọn kò sì mọ bí odò tí wọ́n fẹ́ da ọ̀rọ̀ ńlá sí. Ṣùgbọ́n níṣe ni fídíò kan máa lù síta níbi tí alága ìgbìmọ̀ májòbàjẹ́ chairman board of trustee tó tún jẹ́ ti ẹgbẹ́ NURTW tó tún jẹ́ ààrẹ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ NURTW ìyún Alhaji Yasin ibi tó ti ń sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ náà kò túnú kankan lára wọn o, nítorí pé MC Oluomo ni yóò di ààrẹ ẹgbẹ́ onímọ́tò tí Alhaji Mustapha Sego ìyẹn Mustapha Adékúnlé tọ́pẹ̀yàn má sí Sego tí ó sì di alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ọbọ̀ ìyẹn ọjọ́ tọ́sí ọ̀sẹ̀ yìí ti ṣọjọ́ 14 oṣù kẹta ọdún 2024, Alhaji Yasin Baruwa tí agbẹjọ́rò ẹ̀ ìyẹn amòfin Tolú Babalẹ́yẹ tó gbẹnusọ fún ó mà jẹ́ kó di mímọ̀ o wípé nǹkan tó lòdì sófin ni Alhaji Yasin inú ń sọ. Ó ní báwo nílé ẹjọ́ yóò ṣe dájọ́ pé kí Yasin Baruwa padà sí ipò gẹ́gẹ́ bí ààrẹ tí Alhaji Yasin yóò wá máa sọ pé báwo ni tilé ẹjọ́. Wọ́n wá ké sí ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, adájọ́ agbẹjọ́rò ìjọba orílẹ̀-èdè yìí tó jẹ́ mínísítà ètò ìdájọ́ amòfin Lateef Fagbemi, ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àwọn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n mú àṣẹ ilé ẹjọ́ ṣẹ, kí wọ́n jẹ́ kí Yasin Baruwa kó padà sí ipò gẹ́gẹ́ bí ààrẹ, kí wọ́n sì lé gbogbo àwọn tó wà ní ipò tí wọ́n ń pera wọn ní ààrẹ ẹgbẹ́ NURTW báyìí kan lé wọn kúrò. Ní báyìí lẹ́yìn tí Yasin Baruwa ti sọ̀rọ̀, MC Oluomo ò tí ì sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tí yóò di ààrẹ ẹgbẹ́ NURTW kò tí ì lójútùú pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tuntun yìí tọ́rọ̀ tó sì ń di iṣu àta yànyàn báyìí.